Lórúkọ Ọlọ́run alààyè ni à ń kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kejì ní Ẹ̀pífánì. Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà ní àkórí ẹ̀kọ́ tí a ti ń gbéyẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀ka àkórí tí a wà ní àkókò yìí ni àwọn ọ̀nà ìfihàn Ọlọ́run sí ọmọnìyàn. Orí ọ̀rọ̀ tí a máa gbéyẹ̀wò lónìí òun ni àlá, bí Ọlọ́run ti ń ti ipasẹ̀ àlá bá àwa ọmọ ènìyàn sọ̀rọ̀. Ní orí ètò yìí lónìí, a ní àwọn màmá wa pàtàkì láti inú ìjọ wa Cathedral Church of Christ ọ̀nà ńlá Ìlaro tí àjọjọ máa fomi toro ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí. Ní apá ọ̀tún mi bí mo ní kan náà àwọn màmá wa. Màmá ẹ jọ̀ọ́ dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé. Revd Oniyide Felicia. Ẹ ṣé màmá. Bẹ́ẹ̀ náà ni a ní lápá àlàáfíà wa ń bí ìkan nínú àwọn màmá wa. Ẹ jọ̀ọ́ dárúkọ yín fún àwọn tó ń wò wá nílé. Arábìnrin Olagunju Iyabo. Ẹ ṣé. Ibi kíkà wa ní Genesis orí 39 ẹsẹ̀ kẹtàdínlógún sí ẹsẹ̀ kẹtàdínlógójì. Màmá ẹ kà á fún àwọn tó ń wò wá nílé. Fáráò sì wí fún Jósẹ́fù pé, ní ojú àlá mi, kíyèsí, èmi dúró lórí bèbè odò, sì kíyèsí abo màálùú méje tí ó sanra tí ó sì dára láti wò jáde láti inú odò náà wá, wọ́n sì ń jẹ ní eéṣú odò. Sì kíyèsí abo màálùú méje mìíràn tí ó joro tí ó burú jù ní wíwò tí ó sì rù jáde sókè lẹ́yìn wọn. Wọ́n burú tó bẹ́ẹ̀ tí èmi kò rí irú wọn rí ní ilẹ̀ Íjíbítì. Àwọn abo màálùú tí ó rù tí wọ́n sì burú ní wíwò, wọ́n mú àwọn abo màálùú méje sísanra ìṣáájú wọn nì jẹ. Nígbà tí wọ́n sì jẹ wọ́n tán, a kò lè mọ̀ pé wọ́n jẹ wọ́n. Wọ́n sì burú ní wíwò síbẹ̀ bí ìgbà ìṣáájú. Bẹ́ẹ̀ ni ó rí. Bẹ́ẹ̀ ni mo jí, mo sì rí i ní ojú àlá mi. Sì kíyèsí, sírí ọkà méje jáde lára igi ọkà kan. Ó kún, ó sì dára. Sì kíyèsí, sírí ọkà méje tirẹ̀ tí ó sì fọ́n rí àti tí ẹ̀fúùfù ìlà oòrùn dànù, ó ru jáde lẹ́yìn wọn. Àwọn sírí tí ó fún rí sì mú àwọn sírí rere méje nì jẹ. Mo sì rọ̀ àwọn amòye, ṣùgbọ́n kò sí ẹni tí ó lè sọ ọ́ fún mi. Jósẹ́fù sì wí fún Fáráò pé, ọ̀kan ni àlá Fáráò. Ọlọ́run ti fi ohun tí òun bọ̀ wá ṣe hàn fún Fáráò. Àwọn abo màálùú dáradára méje nì ọdún méje ni, àti sírí dáradára méje nì ọdún méje ni. Ọ̀kan ni àlá náà. Àti àwọn abo màálùú méje nì tí ó rù tí ó sì burú ní wíwò tí wọ́n jáde sókè lẹ́yìn wọn ọdún méje ni, àti sírí ọkà méje tí ó fún rí nì tí ẹ̀fúùfù ìlà oòrùn dànù nì ọdún méje ìyàn ni ó já sí. Èyí ni ohun tí mo ti wí fún Fáráò pé ohun tí Ọlọ́run ń bọ̀ wá ṣe ó ti fi hàn fún Fáráò. Ẹ ṣé màmá. Èròǹgbà wa ní láti fi pàtàkì àlá hàn láti inú ìwòye bíbélì àti láti wo dájú bí ó bá jẹ́ pé gbogbo àlá ni ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìfáàrà àwọn àlá ni àwọn àwòrán, èrò àti ìmọ̀lára tí ó máa ń ṣẹlẹ̀ nínú ọkàn wa láì jẹ́ pé a fi ọkàn sí láti ṣe é nígbà tí a sùn. Àwọn àlá ni a lè pè ní ìròrí ohun tí kò sí tí ó sì ń ṣẹlẹ̀ ní àkókò kan nínú oorun. Bíbélì sọ nípa àwọn ibi tí Ọlọ́run ti fi ara rẹ̀
àti ìfẹ́rẹ̀hàn àwọn ènìyàn nípasẹ̀ àlá. Lára àwọn ìdánilójú náà ni àfojúsùn ìjíròrò wa tí òní. Ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ látojú àlá. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ àti ọmọ Ọlọ́run. Àlá jẹ́ ọ̀nà kan pàtàkì láti mọ èrò Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run. Fún atọ́nà ìjíròrò wa, màá bẹ̀rẹ̀ ìbéèrè àkọ́kọ́ láti ọ̀dọ̀ màmá wa ní apá àlàáfíà mi níbí. Wọ́n ní kí ni òye tiyín nípa àlá? Wọ́n ní kí ẹ ṣàlàyé òye tiyín nípa àlá. Gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìfáàrà, a lè sọ pé àlá ni àwọn àwòrán, èrò àti ìmọ̀lára tí ó máa ń ṣẹlẹ̀ nínú ọkàn wa láì jẹ́ pé a fi ọkàn sí láti ṣe nígbà tí a sùn. Gẹ́gẹ́ bí èrò ti tèmi, a tún lè sọ wípé àlá jẹ́ ọ̀nà tí Ọlọ́run máa ń lò láti fi tú àṣírí ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú tàbí àṣírí ìkọ̀kọ̀ hàn wá kí ó lè fi ògo rẹ̀ hàn. Ẹ ṣé. Torí náà Ọlọ́run ọ̀kan kan gbòógì tí Ọlọ́run tó máa ń bá èèyàn sọ̀rọ̀ ní àlá. Lóòótọ́ èrò ènìyàn lè jẹ́ kí ènìyàn lálàá, èṣù lè mú àlá wá, ṣùgbọ́n ìyẹn ò sọ wípé Ọlọ́run kò kí bá ènìyàn sọ̀rọ̀ láti inú àlá. Ìbéèrè kejì mi darí sọ́dọ̀ màmá wa Oniyide. Wọ́n ní láti inú ibi kíkà wa Genesis orí 39 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 37 tí ẹ kà fún wa yẹn. Kí ni ètí Ọlọ́run fún Fáráò àti Jósẹ́fù nípa àlá tí wọ́n ṣàlàyé níbẹ̀? Ọlọ́run fẹ́ kí Fáráò wà ní ìmúrasílẹ̀ fún ohun tó fẹ́ ṣẹlẹ̀, kí ó sì mọ ọ̀nà tí àsìkò náà kò fi ní mú ìpalára àti wàhálà wá fún wọn. Kí wá ní èròǹgbà Ọlọ́run fún Jósẹ́fù nípa àlá náà? Ọlọ́run lo àsìkò náà láti mú májẹ̀mú rẹ̀ ṣẹ lórí Jósẹ́fù fún ìran tí ó ti fi hàn tẹ́lẹ̀ rí. Ẹ ṣé. Ìyẹn ni pé Ọlọ́run ní ètò fún gbogbo ènìyàn. Bí Fáráò kò tilẹ̀ mọ Ọlọ́run, ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti ìfẹ́ rẹ̀ sí gbogbo àgbáyé, Ọlọ́run ṣètò sílẹ̀ fún ìyàn ńlá tó ń bọ̀, fún wàhálà àti ìdààmú tó ń bọ̀, kó má bàa bá ayé ní òjijì. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tún ń lo àkókò náà láti fi gbogbo àṣírí àlá náà pamọ́ kó lọ́wọ́ àwọn ọmọye, ṣùgbọ́n ó fi hàn Jósẹ́fù nìkan láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ. Ìbéèrè mi kẹta lọ sí ọ̀dọ̀ màmá wa. Wọ́n ní ṣé gbogbo àlá ni ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá bí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí ti sọ? Àní ìwé Oníwàásù orí 5 ẹsẹ̀ 3, Jeremáyà orí 13 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 17, Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 1. Kí ni àwọn ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ láì gba ara wa lákòókò? Gẹ́gẹ́ bí àwọn oníwàásù sì jẹ́ kó yé wa, a rí wípé gbogbo àlá kọ́ ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nínú ìwé Oníwàásù yẹn orí 5 ẹsẹ̀ 3, a lè rí kàńbẹ̀ nípa bí Ọlọ́run sọ wípé nípa iṣẹ́ ṣíṣe tí ènìyàn bá ṣiṣẹ́ ní àtàárọ̀ títí dalẹ́ tí kò ní sinmi rárá, èyí lè fa kó láàlá tàbí kó máa kó àwọn nǹkan tí kò rò tẹ́lẹ̀ kó ṣẹlẹ̀ ní ojú àlá nítorí pé ó ṣiṣẹ́ làálàá láì sinmi rárá. Nípa ìrònú, ọ̀rọ̀ púpọ̀ tí èèyàn bá sọ̀rọ̀ púpọ̀ ó lè fa kó ní àlá. Nípa ìbẹ̀rù, bóyá rí èèyàn kan tó ní ṣé bóyá wọ́n ní ìgbọ̀nyán ní àáwọ̀ láàrin ara wọn, ṣùgbọ́n nítorí pé máa jẹ́ kó mọ̀ pé mi mo tó báyìí, mi mo jù bẹ́ẹ̀ lọ, òun náà ti gbé sọ́kàn, ìbẹ̀rù yẹn á wà lọ́kàn ẹ̀. Tí ó bá sùn, èyí lè fa kó láàlá kó máa rí ẹni tó sọ fún wípé nǹkan báyìí ló fẹ́ ṣe fún ẹ ní ojú ayé tí kò jẹ́ pé kì í ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A tún lè rí nínú ìwé Jeremáyà yẹn, nínú ìwé Jòhánù, Ọlọ́run sì sọ pé ká máa dán àwọn ẹ̀mí wò, so ó fi yé wa pé kò ń ṣe gbogbo àlá ló ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nípa ìrònú, nípa iṣẹ́ ṣíṣe, àìnísinmi, nípa ìbẹ̀rù, ó lè fa kéèyàn lálàá tí kò dẹ̀ jẹ́ pé àti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ẹ ṣé. Ẹ máa dán gbogbo ẹ̀mí wò kẹ́ ẹ lè mọ èyí tó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹ̀mí èṣù náà lè fúnyàn ní àlá bí ẹ̀mí Ọlọ́run sì lè fúnyàn ní àlá, ṣùgbọ́n àlá tó bá jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ó máa mú ìfọ̀kànbalẹ̀ wá, ó máa ní ọ̀nà àbáyọ. Nígbà gẹ́gẹ́ bí ìwé Jeremáyà náà ti sọ lótòótọ́ wípé àwọn wòlíì kan ń purọ́ nípa àlá àti ìran láti jẹ́rìí èké sí àwọn ènìyàn. Ẹ̀rí irú wọn, wọ́n á fi ẹ̀rù sọ́kàn àwọn ènìyàn, wọ́n á fi máa gbowó lọ́wọ́ àwọn ènìyàn nítorí nǹkan tí wọ́n rí sí wọn. Ṣùgbọ́n tí ẹnikẹ́ni tó bá dúró nínú Ọlọ́run tó mọ ọ̀rọ̀ Ọlọ́run,
tí Ọlọ́run bá ṣe ń fi ìṣòro tó ń bọ̀ hàn, Ọlọ́run náà ló máa fi ọ̀nà àbáyọ hàn, gẹ́gẹ́ bí a ti rí kà ní ti Fáráò àti ìtumọ̀ tí Joseph fún àlá rẹ̀. Nígbà míì Ọlọ́run lè fún wa lórí ọ̀fẹ́ láti lè túmọ̀ àlá wa fúnra lára wa, nígbà míì a lè má lè túmọ̀ rẹ̀, ṣùgbọ́n àlákàlà tí a bá lá tó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá, bó ti wù kó le tó, ọ̀nà àbáyọ tí kò ní ìfarapa tàbí wàhálà nínú lọ́lọ́run yóò fi fún wa. Mo gbà ládùúrà pé Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́. Ìbéèrè tí ó kádì ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí pẹ̀lú ìtọ́kasí Mátíù orí 2 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 20, kí ni ó lè jẹ́ àtúbọ̀tán ṣíṣe àìgbọ́ràn sí ohùn Ọlọ́run nípasẹ̀ àlá? Màmá wa Oniyide. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Mátíù orí 2 ẹsẹ̀ 13 sí 15 àti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 20, a rí pé Olúwa fi ara hàn Jósẹ́fù nípa Jésù Kristi, pé Fáráò, Hẹ́rọ́dù ó ń wá ẹ̀mí Jésù láti mú. Olúwa wá sọ pé kó gbé sá kúrò nítorí pé wọ́n ń wá ẹ̀mí ẹ̀. Tó bá jẹ́ pé Jósẹ́fù jẹ́ ẹni tí ò gbọ́ràn ni, á rọrùn fún un láti pa Jésù. Ṣùgbọ́n ní ojú àlá yẹn náà ló tún ti bá sọ nígbà tí Hẹ́rọ́dù kú, pé ẹni tó ń wá ẹ̀mí ọmọ yẹn ó ti kú, ó kàn gbé padà. Olúwa tún kọ sí látojú àlá, ó sì ṣe ìgbọ́ràn. Ó jẹ́ pé nínú gbogbo àwọn àlá tá a bá ń lá, Olúwa ń fi hàn wá láti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, tiwa ni láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Nítorí náà, nínú àwọn àlá tá a bá ti yẹ̀ wò, tá a fi ẹ̀mí darí ẹ̀, tọ́lọ́run ti tọ́ wa sọ́nà pé àlá yìí láti ọ̀dọ̀ òun ni, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ẹ ṣe. Ìgbọ́ràn ó mú ìbùkún wá, àìgbọ́ràn ó mú ìjìyà wá. Ìyà ò ní jẹ wá lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí la ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá wa fún àkókò yìí tí ẹ fi sílẹ̀ láti wá sí orí ètò ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí. Nígbà tí àlá jẹ́ ìrírí tí ẹ̀dá ènìyàn máa ń sábà ní, Ọlọ́run ló ní ọ̀nà pàtàkì láti ṣe àfihàn òtítọ́ ohun tí ó fẹ́ ṣe àti ète rẹ̀ fún àwọn ọmọ ènìyàn rẹ̀. Ó wá yẹ kí a mọ̀ pé àwọn àlá tí ó ní ìdarí Ọlọ́run wá láti ọ̀dọ̀ ẹ̀mí, ó sì ní iṣẹ́ pàtàkì tí ó jẹ́ láti ọ̀dọ̀ Olúwa. Fún ìrònú, èrò oníwà bí Ọlọ́run máa ní yọrí sí àlá oníwà bí Ọlọ́run. Ẹni tó bá ní èrò Ọlọ́run nínú rẹ̀, àlá tó máa lá ó máa jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí, Mátíù orí 2 ẹsẹ̀ 13. Ẹ jẹ́ ká jọ ká o. Nígbà tí wọ́n sì ti lọ, kíyèsí, áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá. Ó wí pé, dìde, gbé ọmọ ọwọ́ náà pẹ̀lú ìyá rẹ̀, kí o sì sá lọ sí Íjíbítì, kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí tí èmi ò sì sọ fún ọ, nítorí Hẹ́rọ́dù yóò wá ọmọ ọwọ́ náà láti pa á. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín